Yeah, ẹ kálẹ́. So torí pé àkókò ti lọ púpọ̀, so a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà ní pẹrẹwu. So a kí gbogbo wa kú ọjọ́ mẹ́ta láti bí ọjọ́ mẹ́ta tí a ti gba òdìdé ráńpẹ́. So a ti padà dé. Ibi tí a ti dé kí a tó lọ sọ́lúdé òun náà ni ibi tá a ti ń sọ̀rọ̀ nípa recurring fraction. So a dẹ̀ mẹ́nu bà àwọn agbọ́nrin nọ́mbà oríṣiríṣi eléyìí tá a tún ní. Lára rẹ̀ tá a ṣàlàyé kí a tó fi àdàgbà ètò rọ̀ lọ́jọ́ náà tá a bá gbàgbé òun náà ní kíni o, òun náà ní rational number. Kí ni a ń pè ní rational number tá a bá gbàgbé? A lóò ní nọ́mbà tó ẹ pa lè kọ. So ní ipò p over q tó jẹ́ pé q yóò mọ jẹ́ nọ́mbà tí èṣe kíni o, kí é sòdo. So ti a báyìí. So a ní rational number bákan náà wẹ̀ àwọn nọ́mbà tó ẹ pé a lè mọ́ lè ṣe kíni o. A lè mọ́ lè ní àǹfààní eléyìí a lè kọ ní fraction, eléyìí a dẹ̀ sì ní lè kọ ní kíni o, ní àní lè kọ ní kíni o, ní fraction. Kódà a ṣàlàyé pé wọ́n a máa pè rational number yìí, wọ́n a máa pè ní fractional number. So wọ́n a máa pè ní fractional number. So a dẹ̀ a ṣàlàyé pé kíni o, gbogbo àwọn tó bá jẹ́ recurring fraction. So gbogbo àwọn tó bá jẹ́ recurring fraction. So gẹ́gẹ́ bí àpèjúwe recurring fraction ní nọ́mbà tó yẹ pé tá a bá wo decimal point rẹ̀. So nọ́mbà kan wá ṣe kíni o, ó ń bẹ tó ń wá láwàtúnwá. Irúfẹ́ nọ́mbà báyìí òun là ń pè ní kíni, recurrent fraction. Fún alápèjúwe bá tá a bá nírú nǹkan báyìí 0.333333. Àní tó bá ti jẹ́ pé nọ́mbà kan lọ báyìí a jẹ́ sí pé àbùkátà ká dára láàmú mọ́. So irúfẹ́ nọ́mbà báyìí yóò mọ jẹ́ kíni o, yóò mọ jẹ́ 0.3 our figure is 333 òun ló ṣe kíni, ló repeat. So olóyè àtàyè káàbọ̀. So àti bẹ̀rẹ̀ kò pẹ́ nẹ́tíwọ́ọ̀kì ń dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn padà ìmọ̀ tó dé báyà lọ́dọ̀ mi àbí lọ́dọ̀ àwọn èèyàn. So àwọn sọ fún wa pé tó bá jẹ́ recurrent fraction yìí náà, so rational number làwọn náà mọ̀ jẹ́ o. Tọ́ra ṣàlàyé bá a ṣe lè kọ́ wọ́n ní ipò fractional part. So ní ipò fraction, àwa tí a bá ti gbàgbé tàbá àti bá wa ká lọ nígbà tí a kọ́ ẹ̀kọ́ náà. So mo rọ̀ wá láti lọ sí orí ìkànnì bóyá Facebook ní àbí YouTube láti dánlódù ẹ̀kọ́ náà. So wọ́n ní òní a máa bẹ̀rẹ̀ ní àti frame 78. So ẹ rí i pé tẹ bá wo irú gbogbo ìwé tá ń lò, so frame 78 wà. So tí ń ṣe déédéé page 33. So òun náà ní kíni o, tí ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ ṣàlàyé fún wa ń bẹ̀ òun ní kíni, òun ní powers. Àwọn ọ̀sẹ̀ kéékèèké là ń ṣe látijọ́ yìí, a ti fẹ́ parí program 1. Ẹgbẹ́ tá a bá ti parí program 1 tán sí àbọ̀ sáwọn ọ̀ṣẹ́ òun pẹrẹwu. Bẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ṣe gbà wá yànjú pé ó dá pọ̀ tá a bá lè ṣe kíni o, tá a bá lè kọ́ àwọn ẹ̀kọ́ àbẹ̀rẹ̀ yìí. Torí òun lámọ̀ ṣe kíni, òun lámọ̀ lò tá a bá ti ní àgbàmì ètò tán. So kíni powers? So nínú powers tó fẹ́ ṣàlàyé aláwọ̀kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ ń bẹ̀ òun náà ni pé kíni o, raising a power or raising a number to a power. So ó la ṣe lè gbé kíni nọ́mbà kan, a ṣe lè gbé power sórí nọ́mbà kan. Àkọ́kọ́ náà kíni power? Ẹ ti gẹ́gẹ́ báwọn. So ọ̀jọ̀gbọ́n wa fẹ́ ṣàlàyé, ó ní kíni o, ó ní agbọ́nrin ìṣirò kan náà ní òun náà. So eléyìí tó jẹ́ wípé kíni àfàyọ tàbá yọ jáde tàbó fara pẹ́ multiplication ti ṣe kíni o, léètọ́ ẹ̀kọ́ ṣe kíni, ó ń wá láwàtúnwá tó ń repeat ara rẹ̀. So tó ń wá láwàtúnwá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ̀rí pé tí bá ní 10 times 10, ọ̀jọ̀gbọ́n má pẹ̀rẹ̀ wá gbọ́dọ̀ 10 times 10 times 10. Ẹgbẹ́ tẹ bá wo nọ́mbà yìí, nọ́mbà kankan náà ni, ṣùgbọ́n ó ṣe kíni o, ó multiply ara rẹ̀ lẹ́ẹ̀mélòó báyìí, lẹ́ẹ̀mẹ́rin.
ajá sí pé ọ̀nà tá a lè gba ọkọ eléyìí nínú àwọn ìwé mìíràn wọ́n á pè ní compact form ajá sí pé ọ̀nà tá a lè gba ọkọ eléyìí ní compact form tá a fẹ́ dára láàmú akáláṣe bóyá fẹ́ multiply nọ́mbà yìí pẹ̀lú ara ẹgbẹ̀rún ẹ ti gẹ́gẹ́ báwọn ẹgbẹ́ tàbá la máa gbé 10 times 10 times 10 times 10 times 10 times 10 tó súnmọ́ nípa àmọ́ ṣe kí ni o a mọ̀ fi àkókò wa ṣòfò so náà ni ó fi jẹ́ pé kí ni ní àfilè kọ́ ní compact form báyìí so náà ni pé irú àwọn nọ́mbà báyìí o a wá sọ pé kí ni a sọ pé kí ni multiply pẹ̀lú ara rẹ̀ náà ẹ rí i pé 10 ni ti mélòó la tí a fi 10 multiply ara rẹ̀ tábàkà ẹ rí i pé ẹ̀mẹ́rin ajá sí pé irú nọ́mbà báyìí 10 times 10 times 10 times 10 ní compact form tàbí power yóò máa jẹ́ 10 raised to power 10 raised to power 4 so tàbí kẹ́ sọ pé 10 index 4 so 10 index 4 olè ilé kan ọ̀nà mi ò la lè gbà pé irú nọ́mbà ṣe wà pẹ̀lú wa àfàtàì tà 10 raised to power 4 sir. tá a bá fẹ́ sọ pé 10 raised to power 4 nǹkan sí ọ̀nà mìíràn wà tá a lè gbà pé tá a fẹ́ sọ pé 10 index form náà kan nínú àwọn ìwé mìíràn a lè sọ pé 10 superscript 4. Oh, superscript okay. 10 superscript 4. so ẹ̀rí 4 yìí tó wà lókè téńté 10 yìí tí ń sọyé ìgbà tá a ṣe kí ni o tá a repeat 10 tá a fi ìgbà tá a fi 10 multiply ara rẹ̀ lámọ̀ pé ní power a mọ̀ pé ní power so nínú ìwé mìíràn wọn a máa pè ní kí ni index tó tí a máa pè ní ibi index so kódà power sí nínú àwọn ìwé mìíràn wọn ò ní pè ní power ní tí wọ́n pè ní indices indices òun ní jẹ́ kí ni o ìlọ́po index so index ní nọ́mbà tó wà lókè téńté nọ́mbà kan tí yóò mọ júwe iye ìgbà tá a multiply nọ́mbà kan pẹ̀lú ara rẹ̀. tí wọ́n dúró iye tá a máa bá yé wa so tabadẹ́sì tẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ lọ so wọ́n á ní power yẹn òun láà máa pè ní index gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé so nọ́mbà tó wà tó jẹ́ pé kí ni o tí power yẹn wà lórí rẹ̀ òun láà máa pè ní kí ni òun láà máa pè ní base so ajá sí pé tí bá ní 5 times 5 times 5 times 5 times 5 gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n wọ́n ṣe ṣàlàyé rẹ̀ níbà ilé ọmọ jẹ́ 5 raised per kí ni o 5 raised mi ó mọ jẹ́ níbà 5 raised to 4. ẹja ká 1 2 3 4 5 ẹ máa ń mà ní so 5 multiply ara rẹ̀ ní kí ni o lẹ́ẹ̀ máa 5 raised to power 5 kí ni index wa ń bí báyìí kí dẹ̀ sì ní base wa ẹ̀ pé 5 náà ní méjèèjì so ìjẹ́ tí eléyìí bá yé wa tá a dẹ̀ mọ̀ bó ṣe wá ní frame tó tẹ̀lé tí a mọ̀ sí frame 80 ọ̀jọ̀gbọ́n máa ṣe kí ni wọ́n fẹ́ gbé àwọn òfin eléyìí tó dìrọ̀ mọ́ àwọn power yìí wá ẹ̀rí bó dápọ̀ káyé ti mọ àwọn iṣẹ́ ìpìlẹ̀ yìí kó tó di pé á dé bí àwọn iṣẹ́ ilé ìtọ́ ẹgbẹ́ yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ dàrú so bẹ̀tà bá ti mọ ìpìlẹ̀ yìí kò ní jẹ́ kó ṣe kí ni o kò ní jẹ́ kó sí wàhálà so ẹ̀rí pé gbogbo àwọn nǹkan lòfin gbà ẹ̀rí pé ńgbà tá a ṣe addition mọ́ láwọn òfin ó dìrọ̀ mọ́ àwọn addition gẹ́gẹ́ bí àwọn commutative associative distributive àti gbogbo àwọn báńbáńbáńbáń àti ṣàlàyé síwájú tàbá ní power náà òun náà jẹ́ pé kí ni o ta tún pè ní index ó ní àwọn òfin eléyìí tó jẹ́ pé ṣe kí ni o eléyìí tó jẹ́ pé ó dìrọ̀ mọ́ ó ní àwọn òfin eléyìí tó jẹ́ pé ó dìrọ̀ mọ́ nínú òfin aláwọ̀kọ́ eléyìí tó dìrọ̀ mọ́ tí ọ̀jọ̀gbọ́n tó fẹ́ mọ̀ ṣàlàyé fún wa òfin aláwọ̀kọ́ tí wọ́n kọ́ mú àwọn náà ní kí ni o power unity let's get a power unity tẹ́ bá gbàgbé ta ni ó sọ fún wa ní inú àwọn ẹ̀kọ́ tó kọjá ní tá bá ti rí unity kí ni unity dúró fún àṣàyẹ̀lá ń bí ẹ̀kọ́ tó kọjá a ní kí ni unity dúró fún ta ni ó sọ fún wa ọ̀dà so torí àkókò a ní unity dúró fún kí ni o
a ní unity dúró fún 1 a ní unity dúró fún 1 so tí a bá unity ó dúró fún 1 so ẹ rí pé wọ́n fà yọ látara ẹgbẹ́ tí wọ́n bá ní ẹ jẹ́ ká unite papọ̀ now ẹ ti gẹ́gẹ́ bá wọn pé we are united so ní southwest we are united so ní north we are united ní tọ́ntà láti sọ bẹ́ẹ̀ náà ni pé kí ni àwa láso àwa lẹ́ẹ̀kan ẹ ti gẹ́tẹ̀ bá wọn ọ jẹ́ pé so power unity ìtumọ̀ náà ni pé power kan tó yẹ pé tẹ bá wókè rẹ̀ 1 ni ó jẹ́ power rẹ̀ kí ni ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ sàlàyé fún wa bẹ́ẹ̀ ó náà ni pé kí ni nọ́mbà tó bá jẹ́ pé power rẹ̀ bá jẹ́ 1 tó bá raise to power 1 ẹ ti gẹ́gẹ́ bá wọn yóò mọ̀ fún wa ní nọ́mbà fúnra rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 3 raise to power 1 àkàláṣe àti mọ̀ pé tá a bá ní power òun náà ni pé kí ni o nọ́mbà kankan multiply ara rẹ̀ ní iye ìgbà power yẹn bẹ̀tẹ̀ bá wo power wá ń sìn yẹn rí pé 1 ní power yẹn ìtumọ̀ ẹni pé kí 3 multiply ara rẹ̀ lẹ́ẹ̀kan ẹ ti gẹ́gẹ́ báwọn so ẹ rí pé kí ni ó mọ̀ fún wa yóò mọ̀ fún wa ní 3 náà so ní tó fi power unity ń sọ náà nìyẹn pé ẹ mọ̀ dáa ẹ láàmú tó bá yẹ pé wo power kan so tẹ wá wo power rẹ̀ tẹ wo tó wà ní index ẹ̀ tẹ rí pé 1 ló wà ń bẹ̀ ẹ bùkátà láti dára ẹ láàmú kí ni ọmọ jẹ́ o asa yẹn mọ̀ jẹ́ 3 ọ̀dà tí bá ní 1000 raised to power 1 kọ́ lóòfin yẹn kí ni ọmọ jẹ́ 1000 náà. 1000 ẹ ṣeun so 1000 so yóò mọ̀ jẹ́ 1000 ọ̀dà bó ni ta bá ní fatai raised to power 1 pẹ̀lú òfin yìí tí fatai sì ń ṣe nọ́mbà fatai raised to power 1 kí ni ọmọ jẹ́ o fatai náà ni ẹ ṣeun fatai náà ni ọmọ jẹ́ ogun tí wà báyìí because sẹ́rí ṣírò a máa ṣe kí ni ẹ̀rí pé mo ṣàlàyé ń jọ kan ní pé a máa ń consider arbitrary case ẹ̀tìgẹ́tẹ̀ adẹ́mọ̀ generalize kankan ó máa ń dá kí ẹ ṣe kí ni kẹmọ generalize kẹmọ mú nǹkan lákòótán ẹ̀rí pé pẹ̀lú òfin ìtẹ́ bá ti gbọ́ yé sí kò sírú nọ́mbà tàbí irú kankan tó lè wá lágbọ́n ní báyìí tẹ̀ nílé answer ogun tí wà báyìí pé any number any nǹkan kan tó wáyé pé ó raised to power 1 kí ni ọmọ fún wa yóò mọ̀ fún wa ní nǹkan yẹn ẹ̀tìgẹ́tẹ̀ báyìí and that's why irú òfin kan tí mo fẹ́ yọra ṣàlàyé bí báyìí ọ̀dà tí bá ní 1 raised to power 1 okay tí bá ní -1 raised to power 1 kí ni ó fún wa -1 raised to power 1 mo fẹ́ fa nǹkan kan yọ bí báyìí ni o kí ni -1 raised to power 1 fún wa 1 irọ́ o má gbàgbé ọ̀yà ẹja padà síbi òfin wa kí lòfin sọ tó bá ti lè mú wa tá a bá ní kí ni o tá a bá ní index 1 lókè nọ́mbà kan so tí a bá wọn kí ni ó mọ̀ fún wa yóò mọ̀ fún wa ní nọ́mbà wọn padà ajá sí pé -1 so tí yé báyẹn raised to power 1 òun náà mọ̀ fún wa ní kí ni yóò mọ̀ fún wa ní -1 so tí yóò mọ̀ fún wa ní -1 so jẹ́ tí eléyìí bá yé wa nínú àwọn òfin eléyìí tí ọ̀jọ̀gbọ́n kan tún fẹ́ ṣàlàyé fún wa òun náà ní kí ni o báwọn pé kí n fi yín ṣe co-host torí àwọn tó bá ń wọlé ṣẹ́gẹ̀t so nínú àwọn òfin eléyìí tó tún fẹ́ ṣàlàyé fún wa òun náà ní kí ni o multiplication law multiplication of numbers ẹgbẹ́ tẹ́ bá wò fún ibi tí wọ́n àtọkọ ní multiplication of numbers and the addition of power. Kí ló fi yín sọ? Òfin yẹn ni pé tó bá jẹ́ pé mo bá multiply nọ́mbà kan pẹ̀lú ara wọn. So ti yé gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 16 times 4. Ẹ pé mo multiply 16 àti 4 papọ̀ ni. So ẹ rí pé 16 times 4 mo lè kọ eléyìí ọ̀dà káti ẹ̀ tó lọ́mbẹ̀ hàn. Ẹ rí pé mo ní power wa a ló lè jẹ́ index. So fún àǹfààní àwa tó a jẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. So ọ̀nà tẹ́lẹ̀ gbàgbé lọ ni pé ẹ máa ṣe kí ni o ẹ máa fi nọ́mbà ó dàbà ti ṣe index form náà tẹ́lẹ̀ níbi tí tó wà sẹ́yìn so náà nípa àmọ́ ṣe kí ni o a máa lo àwọn prime factor number yìí sẹ́yìn bá ti ṣàlàyé sẹ́yìn pé ìyàtọ̀ wà láàrin prime number àti prime factor ní nọ́mbà kan tó yẹ pé ó ní factor méjì so tí yé báyìí bẹ́ẹ̀ prime factor òun náà ní factor nọ́mbà kan tó ṣe kí ni o ó jẹ́ pé prime ni so kí ni àwọn prime factor 16 àwọn náà ní kí ni 2 àti kí ni
àti kí ni ó dàbí 2 nìkan ni prime factor 16 àbí torí òun nìkan ni factor tó jẹ́ pé ó jẹ́ factor 16 tó jẹ́ prime ẹgbẹ́ tá a bá fi ń gé báyìí so bí ọmọ jẹ́ 2 mil láàrin inú 16 á ní 8 so 2 mil láàrin inú 8 òun fún wa ní 4 2 mil láàrin inú 4 yóò jẹ́ 2 2 mil láàrin inú 2 yóò jẹ́ 1 ẹgbẹ́ tẹ́ bá padà ṣe tán 16 yìí gbogbo àwọn prime factor tẹ́ fi gé yìí ẹ wá fi multiply wọn yóò mọ jẹ́ 2 times 2 times 2 so ilé ọmọ fún wa ní kí ni 2 raised to power 4 ẹ̀rí pé a ti gbé lọ báyìí a ti gbé sí index form. Ìdí tó jẹ́ lọ́rí báyìí ni pé òfin multiplication tó fẹ́ sọ ni pé tó bá jẹ́ pé a bá multiply nǹkan kan lẹ́yìn pé a ti ṣàlàyé base fún wa a ti ṣàlàyé power a ní power ní nọ́mbà tó lókè téńté nọ́mbà kan ní tí wọ́n àwọn ń bẹ lórí rẹ̀ òun ni tó lẹ́yìn pé tẹ́ bá gbé 4 náà sí compound 4 yóò fún wa ní 2 raised to power 2 ibi tá a wúlò dé òfin wọn sọ pé kí ni ọ̀jọ̀gbọ́n wọn sọ pé tá a bá wà ní irúfẹ́ nọ́mbà yìí tó jẹ́ pé base wọn papọ̀ tí index wọn wá sọ̀tọ̀tọ̀ tá a dẹ̀ fẹ́ ṣe kí ni o tá a fẹ́ multiply àwọn méjèèjì pẹ̀lú ara wọn wọn ní ká mọ̀ dára láàmú á kàn mú kí ni o á kàn mú base kan á wá ro àwọn power wọn papọ̀ ẹ jẹ́ n tún sọ òun náà ni pé tá a bá ní kí ni tá a bá ní base kan ẹ wo léyìn nísìn 2 raised to power 4 kí ni base rẹ̀ 2 eléyìí náà kí ni base ẹ̀ 2 àdúpẹ́ fọlọ́ ẹ rí pé base wọn papọ̀ jẹ́ 2 ní tó bá fi lè mú base wọn papọ̀ tẹ́ ẹ wà multiply ó ní ẹmọ́dà ẹ̀ ńlá mú ẹ mú kàn mọ́ ṣe kí ni ẹ kàn mú kan nú base wọn ẹ wá ro àwọn power wọn papọ̀ ẹ já sí pé lè fún wa ní 2 raised to power 6 kó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ó lélẹ̀ ṣe pé a ní sìn a ní kí ni a ní 2 raised to power 4 times 2 raised to power 2. Ṣé pé tá a bá fẹ́ ṣe eléyìí sílẹ̀ tá a fẹ́ lẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀ ṣé pé lè ó jẹ́ 2 times 2 times 2 times 2 àbí bẹ́ẹ̀ kọ́ ni times yìí wà ń bẹ̀ tẹ́lẹ̀ kí ni 2 raised to power 2 ó jẹ́ that is multiply ara rẹ̀ nílọ́po mélòó nílọ́po méjì ajá sí pé lè ọmọ jẹ́ 2 times 2 ta ni ó gbé lè sí compound form padà fún mi ta ni ó gbé sí index form padà fún mi yóò mọ jẹ́ 2 raised to power kíni 2 multiply ara rẹ̀ lẹ́ẹ̀mélòó báyìí 6 lọ́nà méjì lọ́nà mẹ́fà bó ti yé wa báyẹn so ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ajá sí pé tẹ́ ẹ bá multiply nǹkan kan papọ̀ tí base wọn bá papọ̀ tó wá jẹ́ pé fẹ́ multiply ní ẹ̀mọ́ dára ńlá mu ẹ kàn sí kí ni ẹ̀mọ́ add index wa wọ́n á fẹ́ mọ sọ nǹkan fa ẹ̀ gbé mọ sàlàyé lẹ́ẹ̀kan pé nínú ìṣirò tí ẹ̀ fi mọ̀ pé èèyàn wọn sì pé ẹ mọ̀ kó nǹkan lákòótán ọ̀dà tí àlàyé tí ń bá ṣe ibà tó bá ti yé wa kí ni wá ní ta ni ó sọ tí a raised power x times a raised power y ó jẹ́ fún mi tàbá kó lákòótán ṣe pé tó fi bá ti yé wa ṣe pé lẹ́ẹ̀kan data mọ power unity a sọ pé factor raised to power 1 àyọmọ fún wa ní kíni o. so ó máa jẹ́ a power x plus y. a raised power x plus y kí nìdí ohun tó fi sọ ni pé kíni o tó bá fi lè mú index wọn papọ̀ àdúpẹ́ fọlọ́run index wọn ti papọ̀ táwa multiply wọn ajá sí pé ká mọ́ dá láàmú ká kàn mú kan ní index yẹn ká dẹ̀ ṣe kíni o ká ro àwọn power wọn ká ro àwọn power wọn papọ̀ ẹ dákun mọ̀ pé ó ti yé wa ọ̀dà ọ̀jọ̀gbọ́n wa fẹ́ pé wa ṣàkíyèsí kan ó nígbà tá a ti mọ̀ pé tí a bá ní index ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀bẹ tí bẹ́ẹ̀ sọ papọ̀ ó ní ká mú bẹ́ẹ̀ yín kọ́ so bá ní sin tí bá ní 2 raised to power 2 times 4 raised to power 3 kí ni wọ́n jẹ́ ṣé mo lè sọ pé lè jẹ́ 8 raised to power 6 8 raised to power 5 ṣé mo lè sọ bẹ́ẹ̀. rárá sà. kí ló dé. tó pé bẹ́ẹ̀sì wọn papọ̀. bẹ́ẹ̀sì wọn papọ̀ tọ̀ so kò lè jẹ́ bẹ́ẹ̀ o kò lè jẹ́ bẹ́ẹ̀ o ọ̀dà torí pé bẹ́ẹ̀sì wọn papọ̀ ok o ọ̀dà tó bá jẹ́ pé mo nírú eléyìí kọ́ tí n bá ní 3 raised to power 4 times 5 raised to power 4 kí ni eléyìí ó jẹ́ ṣé mo lè sọ pé 15 raised to power 8. rárá. kí ni eléyìí ó wá jẹ́. ó máa sì jẹ́ 3 times 3 times 3 times 3. yóò jẹ́ 3 times 3 times 3 ọ̀dà bóun ni tó bá jẹ́ pé 100 ló wà ní nǹkan. 100 ní sọ pé kò ní rọrùn báwọn bẹ́ẹ̀ mo fẹ́ gbọ́ kódà ní ò bá mọ̀ kankan tí mo fẹ́ kọ́ tẹ́ẹ̀kẹ́ mọ́ ṣe nìyẹn even tó o bá mọ̀ kankan gbé láti ìpìlẹ̀
ó súnmọ́ kéèyàn ṣe kí ni o kí wọ́n kéèyàn mọ̀ láti bẹ̀yẹn gbogbo tí wọ́n bá yẹn so ilé náà jẹ́ 5 times 5 times 5 times 5 ọ̀yà kí ló wá yàtọ̀ ń bẹ̀ sọ̀rọ̀ pé o lè má rí àwọn méjèèjì papọ̀ ẹ máa jẹ́ 3 times 5 times 3 times 5 àbí times 3 times 5 times 3 times 5 àbí ajá sí pé 3 times 5 3 times 5 ìtì yín multiply ara rẹ̀ lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́rin olóyè Fatai ló jẹ́ ajá sọ́nà ajá sí pé ọmọ jẹ́ 3 times 5 raised to power raised to power 4 so ti yá bá so kí ni ọgbọ́n tẹ̀ okay now àti mọ̀ sí pé 3 times raised to power 4 òun dọ́lọ̀ fún wa ní 3 times 5 raised to power 4 ọ̀dà kí ló fi tó lè mú wá jáde bẹ̀rùn akálàṣe àti mọ̀ nígbà yìí pé okay now tí bá ní 2 times 4 times 2 raised lẹ́sìkò dàbí kí ẹ mọ̀ ṣe kí ni o kí ẹ mọ̀ ro àwọn power àwọn papọ̀ ọ̀dà kí ni ọgbọ́n tó dópin tẹ́ lè fàyọ láti bíbá yìí náà láwọn lè ṣàlàyé fún mi ọ̀yà Ayọ̀mídé káàbọ̀ bó ni ó wá pẹ̀lú wa Ayọ̀mídé ò sí pẹ̀lú wa ọ̀yà ta ni ó sọ ta ló lè mú òfin yẹn jáde ń bẹ̀ ọ̀yà ẹja mọ̀ gbìyànjú ẹ̀ ìṣirò ẹni pé ìṣirò lè ra ó rí pé olóyè Fatai ìgbà tó fẹ́ díwọ́ wọ́n náà ṣe kí ni ọ̀họ́ wá láti ilẹ̀ wọ́n náà ṣe kí ni wọ́n náà ọ̀họ́ wá láti ilẹ̀ ó sì yẹ kí ẹ̀ mọ̀ ṣe kí ni ó sì yẹ kí ẹ̀ mọ̀ ọ̀họ́ nù ó sì yẹ kí ẹ̀ mọ̀ ọ̀họ́ nù ọ̀yà mò ń gbọ́. ṣé wàá bẹ̀ wọn ó yà wo okay intermediate máa gbọ́ 3 times 3 raised to power 4 times 5 raised to power 4 alódì báyìí ọ̀yà wo so mathematics rọ̀ ẹ wá wo bí a kí ló mú yàtọ̀ wá. ó wàá fi gbófin yẹn jáde by mere inspection ọ̀yà wọ́n fẹ́ kẹ́nìkan sọ ni ó yá ti ẹ̀gbìyànjú ẹ̀ gba ọmọ kékeré tí bá ń bẹ̀rù àti dìde bọ́yá ọmọ kékeré ń rákò ẹ̀sẹ̀ pé àwọn ìyá rẹ̀ mọ́ lọ gọ́yà wá gba biskit so ní òfin mọ gbẹ́sẹ̀ díẹ̀díẹ̀ bẹ̀tọ́ bá kàn tó lóun ní gbẹ́sẹ̀ ṣe pé kò ní ọ̀yà gbìyànjú ẹ̀ àkú nílùra àjọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ náà ní ọ̀yà. màá gbọ́ a ní 3 raised to power 4 tẹ́lẹ̀ times 5 raised to power 4 kí lọ kọ́kọ́ wò pé kí ni nǹkan kan tó jẹ́ pé ó jọjú ń bíbà yìí inú tó jọjú ń bíbà yìí ni pé àwọn méjèèjì jọ ní kí ni o. wọ́n jọ ní power kan náà. wọ́n jọ ní power kan náà ṣùgbọ́n index wọn ṣe kí ni o index wọn yàtọ̀ so in tó fi hàn wá sọ wá ni pé tó bá ní nọ́mbà kan tó bá multiply nọ́mbà méjì papọ̀ tó bá jẹ́ pé kí ni o index wọn papọ̀ ṣùgbọ́n tí nọ́mbà wọn sọ̀tọ̀ọ̀tọ̀ ajá sí pé kí ni ọmọ jẹ́. ọ̀yà lẹ́ẹ̀kan ọ̀yà ajá sí pé ọmọ jẹ́ pé kí ni o kákan mú index yẹn ká multiply nọ́mbà méjèèjì papọ̀. so ti yé bá ó gba ní 3 raised to power 4 times 3 raised to power 4 nígbà yẹn pé 4 àti 4 index kan náà ni wọ́n jọ ní mọ́dà àrílàmù kàn gbé 4 sí bí báyìí wàá multiply àwọn méjèèjì so ti yé bá báyìí so ọ̀dà tí bá ní b raised to power a times c raised to power a pẹ̀lú òfin yẹn kí n délé ọmọ jẹ́. b times raised to power a bracket raised to power a. so bc raised to power a so báyìí lọ́n tí wọ́n ń try láti sọ nìyẹn so ajá sí pé òfin méjìlá lè mú wá ní multiplication òfin aláwọ̀ kan ni pé tó bá yẹ pé base wọn bá ṣe kí ni o tó bá papọ̀ tí base wọn bá papọ̀ kí ló mọ̀ ṣe. tí base wọn bá papọ̀ a máa multiply a máa add the power yẹn papọ̀. a máa add the power papọ̀ a mú base kan ọ̀dà tí index wọn bá papọ̀ nǹkan tá a mọ̀ sí power wọn kí ló mọ̀ ṣe. tí index bá papọ̀ a jẹ́ pé a máa mú base a máa multiply base yẹn papọ̀ a sì máa mú base kan. ó ti yá báwọn ẹ ṣeun ọ̀dà jẹ́ tí eléyìí bá yọ ẹja bọ́ sí fírémù mìíràn wọ́n fẹ́ mọ̀ ṣàlàyé àwọn òfin eléyìí tó dìrọ̀ mọ́ division
wọ́n fẹ́ mọ̀ ṣàlàyé àwọn òfin eléyìí tó jẹ́ ọmọ division ìgbà tá a ti gbọ́ multiplication yìí a dẹ̀ ti mọ̀ pé multiplication bí inverse kí ni o division ni ajá sí pé òfin náà mọ̀ jẹ́ kí ni inverse ara rẹ̀ láì tiẹ̀ wá dára ìgbà tá a ti gbọ́ multiplication yìí a dẹ̀ ti wà láàmú ní tó fi hàn sọ ni pé tí bá ní bẹ́ẹ̀sì kan náà tí bẹ́ẹ̀sì wọn bá ṣe kí ni o tó bá sọ̀tọ̀ọ̀tọ̀ tí bá fẹ́ divide ó ní mọ́tà mi láàmú ajá sí pé máa kàn mọ́ ọkọ̀ bẹ́ẹ̀sì kan so ti yé báyẹn àwa máa yọ power wọn kúrò nù ara wọn so ti yé wa báyẹn ọ̀dà ìtumọ̀ ẹni pé tí n bá ní 6 raised power 5 divided by 6 raised power 3 ọ̀dà tẹ́lẹ̀ ká pé instead the division in multiplication ló wà ń bẹ̀ kí lè léyìn ọmọ jẹ́ tọ́wọ́ pé instead division in multiplication la kọ sí kí ni answer léyìn ọmọ jẹ́ pẹ̀lú òfin tá a ṣe kọ́ tán. Ó máa jẹ́ 6 raised to power 8. 6 raised to power 8 that is 6 raised to power 5 plus 3. Kí ló jẹ́ mọ̀ torí pé multiplication ẹ̀ tó bá jẹ́ division má dà á lẹ́ láàmú yóò mọ̀ jẹ́ 6 raised to power 5 minus 3. Ajá sí pé multiplication of the base addition of what? Addition of the power. No, multiplication of the power. No, no. So tí wàá ta ló lè sọ òfin yẹn fún mi lákòótán báyìí ta ni ó fún mi lófin yẹn lákòótán ta ni ó fún wa lófin yẹn lákòótán tí bá ní àkótán òun náà ni pé ò nílò nọ́mbà kankan so tí báyìí so tẹ bá fẹ́ gbófin jáde nínú mathematics òun ni pé o gbọ́dọ̀ tú fún arbitrary number kí number so tí báyìí o gbọ́dọ̀ tú fún number kí number ọ̀yà bó ló ṣe mélé ìwà in general ta ni ó ṣàlàyé ẹ̀ ta ni ó gbìyànjú ẹ̀ lákòótán bí mo ṣe mélé náà wà àkótán ni pé ẹ má lo nọ́mbà kankan ẹ lo bí alphabet kẹfì ṣe ọ̀yà ọ̀nà ni pé tí n bá ní a raised to power b divided by a raised to power c kí ni ọmọ jẹ́ a raised to power kí ni? A raised to power b minus c. b minus a so ti àbá ọ̀yà ṣùgbọ́n ká tó tẹ̀síwájú kí n tó lọ síbòmí a ti kọ́ òfin inú òfin tó tún wà lélẹ́yìn ni pé ọ̀dà ta ni wàá sọ tẹ́lẹ̀ náà mọ̀ jẹ́ bí a ti bá ní b raised to power a divided by c raised to power a ńkọ́ pẹ̀lú ta ti gbọ́yé ṣe ìgbélé iná sìn kí ló ṣe o ó lọ ní index kan náà ṣùgbọ́n pé sùn wọ́n sọ̀tọ̀ọ̀tọ̀ ajá sí pé kí lọ́mọ ṣe bíbà pẹ̀lú òfin eléyìí náà kí lélẹ́yìn náà mọ̀ dì. So pẹ̀lú èyí báyẹn ó máa jẹ́ pé base a máa minus base b minus ọ̀yà wo eléyìí máa gbọ́ ìyẹn tí táwọn bá papọ̀ lẹ́ńsọ̀ wọn ẹ ti gẹ́tì ẹ̀ báyẹn so ó rí pé eléyìí sìn index àwọn méjèèjì lọ papọ̀ a ní kò ní ẹ kàn multiply base yẹn ẹ wá mú index kan tó papọ̀ ajá sí pé eléyìí náà máa jẹ́ b over c b divided by c everything raised power. ẹ dákun sọ ti wá ọ̀yà kí n tó wá tẹ̀síwájú ẹ jẹ́ mo fẹ́ ká mọ gba àwọn òfin yẹn ọ̀tọ̀ kí ni òfin aláwọ̀kọ́ power unity òun náà ni pé tí n bá ní a raised power 1 kí ni ọmọ fún mi o. Nọ́mbà yẹn a. Ọ̀yà a ẹ ṣeun ọ̀yà òfin kejì ní tí bá ní a raised power s plus a raised power s multiplied by a raised power y kí ni ọmọ jẹ́ o. A raised power x plus y. Eléyìí kọ́ so a raised power s divided by a raised power y kí ni ọmọ jẹ́ o. A raised power x minus y. Àbí ṣùgbọ́n látara ilé àtúnfà nǹkan kan yọ pé ta bá ní b raised power a times c raised power a a ní ọmọ fún wa ní kí ni o b times c raised power a gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni lélẹ́yìí pé ta bá ní b raised power a divided by c raised power a ọmọ jẹ́ b over c raised power a. Tọ́wọ́ ìjọba àwọn kíláàsì mi tí ẹ tó bá kọ̀ọ̀kan bá bọ́lọ́gà yìí kọ̀ọ̀kan báyìí pé a raised power s minus y a raised power s minus y ṣe ẹgbẹ́ yìí náà lè dá padà níbo lẹ́dẹ̀ lè padà sí níbo ló ti wá bí báyìí. Ok a raised to power x minus y ó máa jẹ́. Ok ọ̀yà a
divided a raised to power x minus a divided by a raised to y. X raised power y. Ẹni pé tẹ́nìkan bá sọ class pé ẹ̀rọ ni ọmọ òwe sọ ẹ̀rí pé kéèyàn pọ̀ ọmọ òwe ọkàn ṣe kí ni o ọmọ òfin eléyìí tó fi ọmọ òfin eléyìí tó tún ṣe kí ni eléyìí tó tún tẹ̀lé tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa ní frame 85 òun náà ní kí ni power 0 kí ni power 0 òun náà ní pé kí ni pé kí ni power unity pé tí power bá jẹ́ kí ni o power 1. Ẹ jọ̀ọ́ sà. Ok. Ẹ jọ̀ọ́ mo kí pé page wo ni ẹ wà ẹ jọ̀ọ́. Ní page 34 la wà báyìí. Okay. Page 34 báyìí frame 85. Ẹ máa bá lọ. Ọ̀dà àwọn tí a bá níwèé wọn. So ọ̀dà ẹ̀sọ́ eléyìí òun ní kí ni power 0 power 0. Ẹ rí pé lẹ́ẹ̀kan ní power unity adẹ̀ ní power unity túmọ̀ sí kí ni o tí power bá jẹ́ kí ni. Tí wọ́n bá jọ ní power kan náà. Power unity òun náà kí ni mo pè unity fún wa ní mathematics. 1. So power unity jẹ́ pé tí power bá jẹ́ 1 ajá sí pé power 0 ọmọ jẹ́ kí ni. So ìfẹ́ kọ́ pé mọ̀mọ́ gbájú mo ajá sí pé tí wọ́n bá ní power 0 power ọmọ jẹ́ kí ni o. Kò jù báyẹn lọ ẹja gbọ́lẹ̀ ẹni pé a nígbà tí power unity a ní power rẹ̀ ọmọ jẹ́ 1 torí a ti mọ̀ pé unity 1 ni nígbà tá a ti mọ̀ pé unity 1 ajá sí pé power unity ìtumọ̀ rẹ̀ náà ni pé power 1 ìgbà power 1 ọmọ jẹ́ power ajá sí pé tí n bá ní power 0 kí ni ọmọ jẹ́ power ń bẹ̀. Disunity. Kò lè ọ̀dà òun ní jẹ́ tuntun kọ a ní power unity so ti yé kí ni mo ní unity mọ jẹ́ 1. ajá sí pé power unity ìkànkan náà ni pẹ̀lú power 1 nígbà lòfin power 1 sọ pé tí power bá jẹ́ kí ni o. Tí power bá jẹ́ 1. So kí ni wà ní power 0 ọmọ jẹ́ tí power bá jẹ́ kí ni o. 0. Ẹgbẹ́ máa ti ọ̀rọ̀ ọba so tí power bá jẹ́ 0 lòfin tí wọ́n fẹ́ sọ ọ̀gá fẹ́ sọ fún wa pé tí power bá jẹ́ 0 òun náà ni pé bí a ti bá ní bí àpẹẹrẹ 3 raised by 0 wọ́n ní kí ni wọ́n fún mi o 1 ni o ẹ̀dùkẹ́rẹ́ bá ń pè ẹni nọ́mbà tó bá ti raised by 0 akálà ṣe awuyewuye wà lórí 0 fún ara rẹ̀ pé ṣé tí 0 bá raised by 0 ṣé 1 ni ó mọ̀ jẹ́ ọ̀rọ̀ méjì ló wá lórí ẹ̀ àwọn kan ní 0 raised by 0 1 náà ni ó mọ̀ jẹ́ bẹ̀tà àwọn kan ní undefined so tí wọ́n bá yẹn so bẹ̀rẹ̀ gbogbo àwọn nọ́mbà yòókù tó bá raised to power 0 1 ni ó mọ̀ jẹ́ so tí wọ́n bá máa ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ọ̀yà ta ni wọ́n á kó eléyìí lákòótán mo tún fẹ́ ta ni ó fún mi lófin yẹn lákòótán ní ìsìn mo sọ pé ta bá fẹ́ mú nǹkan wá lákòótán àní mo ṣe kí ni mọ́ kí là ní mo lò mọ́. A máa lo arbitrary. A máa lo arbitrary ọ̀yà ta ni ó fún mi ní àpẹẹrẹ báyìí. Z raised to power 0. Z raised by 0 ajá sí pé Z raised by 0 náà mọ̀ jẹ́ kí ni o. 1. ọmọ jẹ́ 1. So tí wọ́n bá so Z raised by 0 yóò mọ̀ jẹ́ 1. ní sùkúrú ẹ náà raised by 0 1 ni kákan gbà bẹ́ẹ̀ ni rárá o èyí kan gba nǹkan bẹ́ẹ̀ ni ẹnìkan bá sọ fún yín pé kákan gbà bẹ́ẹ̀ ni ní mathematics ẹ sọ fún pé irọ́ lásán ẹ ti gẹ́gẹ́ bá ẹ sọ fún ẹnìyẹn pé kí ni o irọ́ lásán ni èyí kan gba nǹkan bẹ́ẹ̀ ní mathematics gbogbo nǹkan tá a mọ̀ ṣe ní mathematics òun ló ní ìpìlẹ̀ tó ti mú wá ẹgbẹ́ òun ló ní ìpìlẹ̀ tó ti wá ẹ rí i pé mo sọ fún wa nígbà tá a ṣe complex number nígbà yẹn pé kí ni o tí wọ́n bá ní níbo ni sámọ̀ ti lópin kẹ́nìkan wá ní sámọ̀ lópin jọ so òun fẹ́ sọ pé sámọ̀ lópin torí tó bá rí òkèèrè tó bá tún débẹ̀ yóò tún gùn lọ ṣe é pé wọn lò mọ ibi tí sámọ̀ dé ṣe ẹgbẹ́ tó dá sámọ̀ ó mọ pé sámọ̀ ṣe kí ni o olópin tiẹ̀ so tẹ́nìkan bá ní tí lẹ́yìn ọ̀bá mọ̀ kọ́ ọgbọ́n òun ṣe kí ni o fún ọmọ so bó wá ní nọ́mbà tí nọ́mbà kan bá rí spazio gbọ́dọ̀ ṣe jẹ́ 1
òun náà ni ọ̀yà ajá lo arbitrary example ilé ìtẹ́ṣe kíni ilé ìtẹ́mú wáyé tá bá fẹ́ lu kíni o arbitrary ìtẹ́mú wáyé ọ̀dà tí n bá ní z pé 1 ní àbí ṣe pé 1 ní àbí ṣe pé mo lè ní z divided by z kí ni z divided by z yìí 1 ẹ ṣeun z divided by z mi jẹ́ 1 ajá sí pé z yìí sọ pé index kan bẹ lókè rẹ̀ nínú òfin tá a gbọ́dọ̀ dìbò ọ̀nà ni pé tá bá ní power unity gangan fúnra lára rẹ̀ a lè kọ́ láì jẹ́ pa akọ power rẹ̀ sí so ajá pé tí wọ́n bá fún yín nọ́mbà kan àbí wọ́n fún yín ní nǹkan kan ẹ wá wo power rẹ̀ tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ajá sí pé index rẹ̀ kí ni o 1 ni so tí a bá so 0 raised power 1 kò ní index tó kọ ṣùgbọ́n index rẹ̀ 1 index eléyìí náà 1 ọ̀yà kí ló wá dá 0 raised power 1 kí ni eléyìí ṣe pé division ni àbí divided by 0 raised power 1 àbí bẹ́ẹ̀ni tí n bá ní base kan náà tí mo wá fẹ́ divide wọn kí ni mo ṣe fún index divide division okay sorry minus or minus ajá sí pé 0 raised power 1 divided by 0 raised power 1 kí ni ọmọ jẹ́ 0 raised power okay ó máa jẹ́ z raised power 0 báyìí 1 minus 1 okay 1 minus what do you have which is 0 raised power 0 which is equal to 1 what do you have so ẹ lè prove it ajá sí pé láti sin lọ arbitrary kódà bàtà raised power 0 kí ni ọmọ fún mi 1 náà ni Ayọ̀mídé raised power 0 ńkọ́ 1 náà ni mo dẹ̀ sọ fún amọ́lọ́rọ̀ méjì ló wà lórí kíni ìṣirò fúnra lára rẹ̀ sọ̀rọ̀ méjì ló wà lórí ìṣirò fúnra lára rẹ̀ so ẹ̀yin náà lè kà púpọ̀ nípa rẹ̀ so àwọn apá kan sọ pé kíni 0 raised power 0 ó lè fún wa ní undefined àwọn kan dẹ̀ sọ pé irọ́ 0 raised power 0 1 lòun náà mọ̀ jẹ́ àwọn náà dúró lófin pé tí kíni tí nọ́mbà kan bá raised power 0 1 ní ọmọ jẹ́ so bẹ́ẹ̀ nínú òfin eléyìí tí wọ́n tún fẹ́ ṣàlàyé so ti mọ bí tí adé níbi ìwé báyìí bẹ́ẹ̀ni abẹ́ pípa lọ so ní frame 86 báyìí ní frame 86 wọ́n fẹ́ mọ ṣàlàyé negative power láì tiẹ̀ tí ìkan kankan kí ni ìtumọ̀ negative power ọmọ jẹ́ báwo lè sọ ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé kí ni o nígbà tí power wa bá jẹ́ negative number so ti rà ìgbà tí power wa bá jẹ́ negative number ọ̀pọ̀ sọ fún wa pé a number relates to a negative power tó bá jẹ́ pé nọ́mbà kan bá wòkè rẹ̀ téńté negative ló wà ń bẹ̀ ó ní yóò mọ jẹ́ kí ni o denote reciprocal yóò mọ jẹ́ ká ṣe kí ni ká yẹgi fún nọ́mbà yẹn nítorí wọ́n try láti sọ ni pé 6 raised power minus 2 yóò mọ jẹ́ reciprocal 6 raised power 2 so ti yaba màá ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ọ̀yà 5 raised power minus 3 kí ni ó mọ fún wa. wọ́n jẹ́ 1/5 raised power 3. 1/5 raised power 3. ọ̀yà ta ló kó eléyìí fún wa lákòótán ta ni ó generalize ẹ̀ lákòótán kí leléyìí ọmọ jẹ́. ok check. ọ̀yà ẹ ti mọ́ gbàgbé ẹ̀ ìgbéná ẹ̀kọ́ ta kọ́ lónìí pé tí wọ́n bá ní àkó nǹkan lákòótán ìtumọ̀ ẹ̀ ní pé kí ni o kí láàmọ́ lò. a máa lo arbitrary number. kí láàmọ́ lò. arbitrary number ọ̀yà ta ni ó kó eléyìí lákòótán. ọ̀yà. J raised to power minus 3. J raised to power minus k yóò mọ jẹ́ kí ni o. K over J raised, I mean 1 over J raised to power k. 1 over J raised to power k ọ̀nà ni pé tẹ bá ti kọ́kọ́ fojú kan minus ọ̀nà ni pé ṣe kí ni o ẹ yẹgi fún ọ̀nà ni pé ẹ yẹgi fún yóò máa jẹ́ 1 over J raised to power k bó ló ṣe wá jẹ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ni ẹ pé ti bá ní 6 raised to power minus 2 ṣe gba lè tún kọ gẹ́gẹ́ bí kí ni o 6 raised to power 0 minus 2
6 raised power 0 minus 2. Ká tó ní 6 raised power 0 minus 2, ibo ni kíní ìwà gangan? Ká tó kọ́ ọgbà papọ̀ báyìí, ibo ni ta ó lè tú sílẹ̀? Ṣé pé ká tó kọ́ 6 raised power 0 minus 2 bìkan ló wà, ta ni ó tú sílẹ̀ tí ó dá padà síbi tó wà? Ọ̀yà nínú òfin wa ká tó subtract index kí ló ṣẹlẹ̀? Ẹnìkan wá pẹ̀lú mi. 6 raised to power 0 divided by 6 raised to power 2. 6 raised to power 0 divided by 6 raised to power 2. Adé tí mo pẹ̀lú òfin ta kọ́ lókè tí náà ń tọ́gbẹ́ jẹ́ raised to power 0 kí ni power 0 ọmọ jẹ́ o? 6 raised to power 0 ọmọ fún wa ní kíni? Yóò wọ́n fún wa ní 1. 1. Ajásígbédé ọmọ fún wa ní 1 over 6 raised to power 2. So 1 over 6 raised to power 2. So ẹ ti rí ó di pọ́ jẹ́ kankan náà báyẹn. So pé kí ni o 6 raised to power minus yóò mọ̀ fún wa ní 1 over 6 raised to power 2. 1 over 6 raised to power 2. Ìjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa ọ̀dà a máa ń pè kankan ní tákìtì lọ. So kọ̀sẹ́ tó pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi máa ń pè ní tákìtì lọ náà ni pé ká tákìtì kankan. Ìtumọ̀ tákìtì lọ ni pé ẹ rí pé pẹ̀lú òfin yìí a ní a raised to power minus b. So ti yé mi báwọn. A ní a raised to power minus b. A ní ọmọ jẹ́ kí ni o? 1 over a raised to power b. So ti yé wa báyìí. Kódà ajá sí pé tẹ̀ bá ti fẹ́ dára láì mú ọ̀nà tá a gba ṣe tẹ́lẹ̀ náà ni pé sẹ́yìn pé a lè kọ́ gẹ́gẹ́ bí a over 1 àbí gẹ́gẹ́ bí a over 1 raised to power minus b. Ó bá ti ní negative index lókè tàkìtì àwọn nọ́mbà tó wà ní bracket yẹn tàkìtì base yẹn so ló fi fún wa ní kíni o ó rí pé tá a bá tàkìtì eléyìí a over 1 ní tẹ́lẹ̀ tó bá tàkìtì rẹ̀ ńkọ́ ìpadàbọ̀ àbíjà ó máa jẹ́ kíni o 1 over a everything raised to power minus b. Ọ̀dà bó wa ní tí n bá ní m over n everything raised to power minus c ńkọ́ kí ni ó máa jẹ́ tako tán m over n everything raised to power minus c kí ni ó máa jẹ́? Ó máa jẹ́ pẹ̀lú òfin yìí. Ọ̀yà kí ni ó máa jẹ́? A ti sọ pé ẹ máa gba ẹjẹ́ tún padà alófin yìí ọ̀yà já lọ síbi negative index padà. Tá a bá ní a raised to power minus b yóò mọ̀ fún wa ní 1 over a raised to power b òun ni pé ẹ̀yẹ tẹ́ bá ti rí negative yìí ní tí ẹ kọ́kọ́ mọ̀ tí ọkọ̀ wà lọ́kàn ni pé 1 over kíní kan ni. Mo á ní tá a bá fẹ́ ronú lọ́nà bẹ̀yẹn ọ̀nà tá a lè gbà ronú ni pé sọ̀rọ̀ pé a raised to power minus b lélẹ́yìí tẹ́lẹ̀. Ọ̀pá lè tún èyí náà kọ gẹ́gẹ́ bí a over 1 raised to power minus b. A lè tún pé a raised to power minus b a ní ọmọ fún wa ní 1 over kí ló ṣẹlẹ̀ òun ni pé tá a bá ní fraction kan ẹgbófin yẹn yé tá a bá ní fraction kan tá a wá wo index yẹn tó yẹ pé index yẹn ó bá jẹ́ negative ẹ mọ́ dára yín láàmú ẹ̀tàkìtì base yẹn ẹ̀tàkìtì base tí mo ní ẹ̀tàkìtì base ni pé kí numerator lọ sí denominator kí denominator wá sí kí ni o numerator so ti yọ báyẹn so ẹ mọ́ bínú ṣé ohun mi ti padà wá dáadáa báyẹn. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀dà ẹ mọ́ bínú so nẹ́tíwọ́ọ̀kì yìí ní ọgbà kàkà ọ̀yà yìí tí mo sọ ni pé tá a bá ní fraction tá a wá raised to power index ẹ mọ́ dára yín láàmú òun náà ní pé ká ṣe kí ni o kátàkìtì rẹ̀ ọ̀dà tí bá ní m over n everything raised to power minus c báyìí nǹkan kí ni ọmọ jẹ́ pẹ̀lú òfin ó máa jẹ́ 1 over ẹ̀tún gbé ẹjẹ́ tún ṣàlàyé lẹ́ẹ̀kan sí. Tó bá jẹ́ pa bá ní fraction ẹ máa gbọ́ olóyè tá bá ní fraction tó wá wo òkè téńté fraction yẹn tó wo index yẹn tó yẹ pé index yẹn negative ló wà níbẹ̀
má dára rẹ̀ láàmú nítorí mo ṣe ni pé wàá máa attack ti base yẹn sọ pé m over n ló jẹ́ tẹ́lẹ̀ yóò máa jẹ́ n over m ọ̀ wá ní fi ò ní fi negative yẹn sí mọ́ raise power c so tí èmi máa ọ̀dà tí n bá ní a over c raise to power minus d kí ni a over c sọ pé fraction ni àbí àwa wókè rẹ̀ negative ni àbí ètò bá fi lè mú index yẹn kó jẹ́ negative ajá sí pé a ṣe kí ni o attack ti fraction yẹn a gbé numerator wá denominator a gbé denominator wá numerator ajá sí pé lọ́rọ̀ mọ́ jẹ́ kí ni báyìí ó máa jẹ́ c over a. c over a raise to power d. so raise to power d so láti mọ̀ ṣe yẹn. Ọ̀yà a ní ó fún mi lápẹẹrẹ kan a ní ó fún mi lófin òun lákòótán a ní ó fún mi lófin yẹn lákòótán mo ti kó lákòótán bẹ́ẹ̀ mo tún fẹ́ kẹ́ lómi ò lo nọ́mbà ọ̀hún ọ̀dà tí bá ní Fatai divided by Ayọ̀mídé raised to power minus Délé kí ni ọmọ jẹ́ tẹ́lẹ̀ sì jẹ́ nọ́mbà tí Fatai Ayọ̀mídé Délé bá jẹ́ nọ́mbà kí lélẹ́yìn ọmọ jẹ́ Ayọ̀mídé over Fatai over Fatai raised to power Délé ẹ̀ka rely so wọn ni ẹ̀ ọ̀dà ìjẹ́ tí eléyìí bá yé wa torí pé àkókò ti lọ púpọ̀ nínú àwọn òfin eléyìí tó tún kù tó ní mo fẹ́ ká parí òun náà ní kíni o multiplication of powers bó ní tó bá jẹ́ pé power kan tún ní power kan tó bá jẹ́ pé kíni o tó bá tún ní power so tẹ bá wo frame 88 ẹ pé bẹ́ẹ̀ ni so tọ́ka sọ ni pé kíni o tí nọ́mbà kan tá a bá kọ́ débi pé bẹ́ẹ̀sì kan ní tẹ́lẹ̀ bá mo ní 2 raised power 3 ẹ̀sẹ̀ pé power kan ní tí bá tún wá ní power mìíràn ó ní kí n mọ́ dára mi láàmú o kí ni lẹ́yìn ọmọ jẹ́ ó ní kí n kàn multiply power méjèèjì hàn papọ̀ so ajá sí kéde ọmọ jẹ́ kí ni o 2 raised power 3 times 2 one of the 2 raised power 6 so ti wà pẹ̀lú òfin yẹn ta ni ó sọ tí 5 raised power 4 everything raised power 2 ọmọ jẹ́ fún mi ọ̀yà pẹ̀lú òfin yìí ọ̀nà ọmọ jẹ́ kí ni o 5 raised to power 4 times 2 5 raised to power 4 times 2 which is 8 so ti yẹn tó fi yẹn sọ máa ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ fún ọ̀dà ta ni ó kó wá lákòótán fún mi ta ni ó kó wá lákòótán Ayọ̀mídé sọ wà pẹ̀lú wa ọba adásì ta ni ó kó lákòótán x raised to power 4 s no ọ̀tún ní 4 ọ̀yà tún ara rẹ̀ ṣe. x raised to power 4. ṣe ẹgbẹ́ mo ní ta bá kó ní nǹkan kan lákòótán that is generalized o gbúdọ̀ lo nǹkan kan o lè sọ pé báyà s raised power y everything raised power z kí ni wọ́n máa jẹ s raised power y times z which is yz so tí a bá yẹ wá jẹ s raised power yz ọ̀dà jẹ́ tí eléyìí bá yẹ wa ta ni wàá sọ tẹ́lẹ̀ ó jẹ 2 raised power 3 everything raised power 4 everything raised power 0 kí ni ọmọ jẹ láì tiẹ̀ tí wòye láì ṣe nǹkan kan ẹ pé táwọn ọmọ kan bá lọ kábẹ̀ tí wọ́n bá ní wà ẹ máa ṣe irọ́ ní ké àwọn náà ti master kí ni ẹ̀ dáadáa kí lélẹ́yìn ọmọ jẹ pẹ̀lú òfin. òfin. ojú ìjẹ wọn. lẹ́yìn ọmọ dìrọ̀ mọ́ ọ̀yà kí lélẹ́yìn ọmọ jẹ láì dára láàmú because òun ni nẹ́tíwọ́ọ̀kì ìtajà rẹ̀. kódà kó jẹ́ pé wọ́n fi òbí ọmọ jẹ́ wọ́n àní ọmọ jẹ́ ọ̀jọ̀gbọ́n wa fẹ́ kó wọn ṣàkíyèsí pé ká lọ́mọ pé ta bá ní 5 raised power 2 raised power 3 ṣe àpá tí wọ́n pé 5 raised power 2 times 3 ní ọmọ jẹ́ which is 5 raised power 6 ó ní ká lọ sọ́ra ó ní kò ní túmọ̀ sí pé 5 raised power 2 raised power 3 ó yàtọ̀ síra wọn so tó bá ti jẹ́ pé index méjì ló jẹ́ power ẹ máa multiply power ni kódà kó jẹ́ mẹ́ta kó jẹ́ mẹ́rin kó jẹ́ márùn ẹ̀ ní kọ́ báyìí tiẹ̀ tó fi ra báyìí jẹ́ tí eléyìí bá yé wa bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ bó la ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ni ọ̀dà àwọn eléyìí kápẹ́ bá ní 2 raised power 4 tí bá dẹ̀ sì ní 2 raised power 2 ṣe pé láì tiẹ̀ tí ṣe ẹ mọ́ bínú tí mo fẹ́ kọ́ lélẹ̀ tí bá ní 2 raised power 4 everything raised power 2
láì tí ì ṣe láì láǹjàtàrí àti mọ̀ pé kí lélẹ́yìn ọmọ fún wa 2 raised to power 8 ẹ ṣeun ọ̀dà bóòlù ṣe wá jẹ́ bẹ́ẹ̀ àfẹ́ proof ẹ̀ báyìí ọ̀dà àwọn pé 2 raised to power 4 everything raised to power 2 ìtumọ̀ ní ká gbé 2 raised to power 4 times tábà tú sílẹ̀ àwọn pé 2 raised to power 4 ọ̀dà mo ti ní the same base sínsìn multiplication sì dá wọn láàrin kí ló fi sọ fún wa kí ló láàmọ̀ ṣe. A máa mú base kan a sì máa multiply power yẹn papọ̀. No multiply lọ́mọ sọ a máa mú base kan. A máa di power yẹn papọ̀. A máa há díẹ̀ papọ̀ ní wọ́n jẹ́ 2 raised to power 8 centimeter so bó ṣe jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ìjẹ́ tí eléyìí bá yé wa so ẹ jẹ́ ká sáré lọ sí òfin tó kù so ó ní fírémù tó kù powers on calculator lọ́nà tẹ̀lé ìgbà tẹ̀ sí calculator yìí so náà ni pé tẹ bá fẹ́ tẹ power ní calculator ẹ kàn tẹ nọ́mbà yẹn àti sign power so ìyẹn àbùkátà láti ṣe so tí gbogbo ara lè ṣe yìí so 93 frame 93 ó fẹ́ máa sọ lórí fractional powers and root so tí wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ń bá ní 36 raised power half 36 raised power half àbí gẹ́gẹ́ pé 36 raised power half times 36 raised power half so tí yé mi báyìí tí bá 36 raised power half times 36 raised power half sẹ́yìn pé tí bá fẹ́ lo law of indices eléyìí máa jẹ́ 36 raised power half plus half àbí eléyìí tí wọ́n fún wa ní 36 raised power 1 so tí ọ̀bù tí wá báyìí so bẹ̀tí tí wọ́n fẹ́ fàyọ tí ọ̀jọ̀gbọ́n fẹ́ fàyọ bíbá yìí náà ni pé kí ni áàfù yìí áàfù tẹ bá ní 36 raised power half òun náà ní ṣe kí ni òun náà ní root so tẹ bá ní a raised power half ìtumọ̀ ẹ̀ náà ni pé root a ọ̀bẹ gbálàyé yẹ̀yí láti bíbá yìí sọ pé tá bá ní root 36 times root 36 6 times 6 náà ni ó fún wa ní 36 so eléyìí náà ó rí pé 36 náà ló lọ jẹ́ ajá sí pé eléyìí o ìkankan náà ní ká pé root 36 times root 36 so kí ni ìtumọ̀ kí máa ní ìtumọ̀ root a ká ní ó sọ ìtumọ̀ root a fún mi ní Yorùbá wọ́n máa ń define the square root kan kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n máa ń define the square root kí ni ìtumọ̀ rẹ̀. Nǹkan tẹ́ ń sọ tó bá ní ká find the square root kan kí ni ìtumọ̀ rẹ̀. A raised to power half. Ẹ ṣeun a mọ̀ pé a raised to power half ni ẹ ṣeun Ayọ̀mídé bẹ́ẹ̀tì kí ni ìtumọ̀ rẹ̀ gangan kí ni ìtumọ̀ rẹ̀ Yorùbá tẹ́ bá fẹ́ ṣàlàyé fọ́mọ kékeré nísìnyí báyìí sáà pé bóyá mọ̀ nǹkan ọmọ kékeré ní square root of 9 bó máa ṣe ṣàlàyé fún ní Yorùbá tí ó gbọ́ yìí. Ẹ ṣeun òun ni pé kí ni tí máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún mi ní a ẹ ti gẹ́gẹ́ báwọn so ẹjọ́ mọ̀ clear so that tọ́mọ bá ti lè mọ̀ túnmọ̀ ìgbókè náà so tí bá ní square root of 9 so in tí square root dúró fún yẹn pé kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún mi 9 kí ni wá ní nọ́mbà kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún mi 9 3 ẹ ṣeun so 3 ṣé 3 lásán ni plus or minus 3 tó ti bá ní 3 times 3 yóò mọ̀ fún mi ní 9 tí bá ní minus 3 times minus 3 ó náà mọ̀ fún mi ní kíni ó náà mọ̀ fún mi ní 9 so ti wá ọ̀dà tàbá ní cube root of ńkọ́ tàbá ní cube root of a ńkọ́ níṣẹ́ báyìí a ti mọ̀ pé square root òun ni pé kí ni ìmọ̀ multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún mi ní 9 ajá sí pé kí ni cube root of a ó mọ̀ jẹ́ pẹ̀lú àlàyé tí Ayọ̀mídé ṣe lẹ́ẹ̀kan yẹn kí ni ó mọ̀ jẹ́. Pẹ̀lú àlàyé tí Ayọ̀ ọ̀yà òun gbọ́. Nǹkan mẹ́ta tí a mọ̀ multiply papọ̀ ló máa fún wa ní Yorùbá.
èmi ń gbọ́ dáadáa o. Okay. Ọ̀dà òun náà ni pé kí ni nọ́mbà tá a máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ̀ fún wa ní a. Ajá sí pé tí n bá ní cube root of 8, kí ni cube root of 8 o? Kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mélòó? Lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ̀ fún mi ní 8. Kí dẹ̀ ni? Kí ni a máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ̀ fún wa ní 8? 2. So tí ń ṣe 2. Tó ti yá báyìí mo bá ti mọ̀ túmọ̀ rẹ̀. So bẹ̀tí tó fi yẹn mú alákòótán náà ni pé tí bá ní nth root of a, nth root of a ni pé kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ ní ẹ̀mẹ́ ẹni, ó ní yọmọ jẹ́ kí ni yọmọ ṣe déédé pẹ̀lú a raised power 1 over n. Yọmọ ṣe déédé pẹ̀lú a raised power 1 over n. So torí pé àkókò ti lọ púpọ̀, so ẹ má gbàgbé gbogbo àwọn òfin tá a kọ́ àti kọ́ power lónìí, àní tá a bá ní a raised power raised to power 1 kí ni ọmọ fún mi? Yọmọ fún wa ní nọ́mbà àwọn gangan ẹ ṣeun. Kí ló fi kejì tá a kọ́? Ọ̀nà ni pé tá a wá ní a raised power x times a raised power y, tó bá jẹ́ pé a ní bèsì kan náà tí bẹ́ẹ̀sì wọn bẹ́ẹ̀ yàtọ̀, a dẹ̀ fẹ́ multiply wọn, kí ni ọmọ jẹ́? A raised power x plus y, àbí? Nínú òfin èmi tó tún wá, ìmíràn tó wá níbi òfin kejì, ó náà ni pé tí n bá ní nọ́mbà bèsì tó sọ̀tọ̀ọ̀tọ̀, tí n bá ní index tó papọ̀, kí ló wọ́n mọ jẹ́ o? Ó náà ni pé kí ni? Kí multiply nọ́mbà méjèèjì papọ̀ kí n lè gbé sórí index tó papọ̀. So tí yọ báyìí. Òfin kẹta, ó náà ni pé tí n bá ní a raised power x divided by a raised power y, kí ni ó mọ fún wa? A raised power kí ni o? Ó ní pé tí n bá ní bèsì kan náà, so tí yé, tí máa fẹ́ divide tí index wọn yàtọ̀ọ̀tọ̀, ajá sí pé yọmọ jẹ́ a raised power s minus what? S minus y. S minus y. Ẹgbẹ̀ọ́sẹ̀ ń gbọ́ lákòótán, òun náà ni pé tí n bá ní a raised power s divided by b raised power s, òun máa jẹ́ kí ni o? A divided by b. Kí ló fi ta kọ́ sí kejì rẹ̀? Òfin wo ló tún tẹ̀lé? Ọ̀yà àtúnkọ́ power 0. Òní pé tá a bá ní nọ́mbà kan raised power 0, kí ni ó mọ fún wa? Ó máa fún wa ní 1. Yóò fún wa ní 1. A dẹ̀ ní àyàfi kí ni? Àfi 0 tó yẹ pé ọ̀rọ̀ méjì wá lórí ẹ̀. So aláwọn kan ní 0 raised power 0. Inú kọ́ jẹ́ pé undefined ni. Kí ni àwọn òfin tó kọ́? Òun náà negative index. And tá a bá ní a raised power minus n, àní yóò mọ jẹ́ 1 over a raised power n, àbí? So nínú òfin mìíràn, mo á fa takiti lọ jáde pé tá a bá ní a raised power b, everything raised power minus n, ajá sí pé àmúkátà kádàrá láàmú, kí ni ọmọ jẹ́ o? B over a raised to power what? Raised to power n. Àbí nínú tá a tún kọ́ òun náà ni pé kí ni? Tá a bá ní a raised power 1 over n, òun náà ni nth root of a, àbí? Àdẹ̀ sọ fún wa pé kí ni tùmọ̀ nth root of a jẹ́ pé kí ni nọ́mbà táwọn máa mọ̀ tẹ́ pẹ̀lú ara rẹ̀ ní ẹ̀mẹ́ ẹni tí ọmọ fún wa ní nọ́mbà yẹn. So mi mọ̀ bí ẹni tó bá ní ìbéèrè kan àbí kejì. Ìbéèrè. So nígbà tí o sì béèrè wọn, sára àwọn tó ní béèrè ní àtòrí kan ní Facebook. Ayọ̀mídé bò ní jambu rẹ̀, mo mẹ́sẹ̀jì rẹ̀ yìí tí gbọ́ kó fèsì. Gbọ́ dáadáa. Ọ̀dà bóyá mo sọ̀rọ̀ ní lórí WhatsApp. Okay. So all the best. Ṣé wo ṣe mathematics ń bí àbí? Wọ́n retí 99%. Ọ̀dà. So
tí tá fi mọ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ọgbà tí kò sí ìbéèrè mọ́ so a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwa tí a tẹ̀lé wa ká lọ ní orí ìkànnì Zoom táwa yìí ni tàbí orí ìkànnì Facebook lọ́hùn so tí tá fi mọ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dàbọ̀.